òye wo lẹ rí nípa tó jọmọ́ kájíyàn gbé tàbí wà ipá nǹkan pẹ̀lú ọkọ yín? Mi ò rí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ rárá, àfi ọjọ́ tó kàn pè mí tó sọ ọ̀rọ̀ yẹn lórí fóònù tí mo dẹ̀ ní rárá, so kò tiẹ̀ jẹ́ kí n rò wípé nǹkan yẹn lè ṣẹlẹ̀ àbí nǹkan yẹn máa ṣẹlẹ̀, mi ò mọ̀ rárá torí kò dẹ̀ sí nǹkan kan, mi ì dẹ̀ rí traces kankan tó jọmọ́ bẹ́ẹ̀. Even ìgbà tán sọ wípé mo fi. Ti gbogbo àwọn ilé iṣẹ́ yòókù yàtọ̀ síbi tẹ́ ti ń ṣiṣẹ́ tí ó jẹ́ ti ọ̀gá yín tó pè yín, báwo lọ́kọ́ yín ṣe mọ̀? Àwọn ẹ̀ka ilé iṣẹ́ míì gbogbo pé ọ̀gá yín tó tán jí gbé yẹn ó ní ilé iṣẹ́ síbí, báwo lọ́kọ́ yín ṣe mọ̀? Èmi ò mọ bí ọkọ mi ṣe mọ̀ yẹn torí pé normally tàbá ọ máa béèrè lọ́wọ́ mi náà gẹ́gẹ́ bí ìyàwó pé ibi tẹ́ ti ń ṣe kí lọ́wọ́ kan tí ta lè kàn jọ máa sọ̀rọ̀ bí ọkọ àti ìyàwó ní ilé sókè yẹn ò lè jẹ́ kí n mọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ. Báwo ni ẹ ṣe ń lo àkókò pọ̀ tó? Báwo ló ṣe ń pẹ́ lọ́dọ̀ yín sí? Ó máa ń pẹ́ lọ́dọ̀ mi, ó máa ń lo 4-5 days lọ́dọ̀ mi kó tó di pé ó travel. Tó bá dẹ̀ immediately tó bá dẹ̀ ti travel yẹn ó máa drop mi sọ́dọ̀ wọn parents ó dìgbà tó bá tún dé àtijọ́ máa padà sílé. Ṣùgbọ́n náà ilẹ̀ sọ àwọn ibi iṣẹ́ yòókù àti wọ́n ṣe máa rí ìyàwó ọ̀gá yín gbígbé fún. Èmi kọ́ rárá, ẹ lè béèrè lọ́wọ́. Ǹjẹ́ ẹ gbọ́ sí ikú ọ̀gá yín nígbà kọ̀ọ̀kan? Ǹjẹ́ ẹ gbọ́ sí nígbà tó kù? Ìgbà tí mi ò gbọ́ rárá, kò sí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ tí mi ti ẹ̀gbọ́n kankan tó jọmọ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà ò dẹ̀ béèrè tẹ́ fi ń ṣiṣẹ́ lọ lẹ́yìn ìgbà yẹn pé ọ̀rọ̀ ọ̀gá wa tó ti ẹ̀dẹ̀ jí gbé ìmọ̀nà yọjú ẹ̀ sí. Ṣé ní ibi iṣẹ́ wa? Níbi iṣẹ́ tàbí gbogbo alájọ mọ̀, àjọ máa ń sọ̀rọ̀, máa ń béèrè lọ́wọ́ ìyàwó ọ̀gá mi náà, àjọ máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìyá sọmọ tó àjọ máa ń sọ̀rọ̀ bọ̀. Sọ́dẹ̀ sọ pé kò tí ì sí nǹkan kan náà pé àdúrà náà ní ká máa gbà. Ìyẹn ti tó gbà ó sí. Ó ti ń lọ́dún méjì báyìí. Sọ̀yìn náà dẹ̀ rò pé bí ọdún méjì báyìí yẹn inú ibi tán jí gbé náà ló ṣì wà bí kílẹ̀ ronú pé. Àdúrà kájọ máa ń gbà náà nìyẹn pẹ̀lú ìyàwó ọ̀gá mi pé bóyá pé Ọlọ́run máa ṣe wọ́n ní rírí gbogbo àṣẹ máa ń gbà ládùúgbà náà ní gbogbo wa pátá. Ǹjẹ́ tàbí tó. Rárá sà, kò sí nǹkan tí mo rí tó jọmọ́ bẹ́ẹ̀. Yàtọ̀ sí wípé tó bá ti kó àwọn ọjà yẹn dé tó bá dẹ̀ tún sọ pé bí àwọn tún fẹ́ ṣe hostel ẹ̀ tó máa tún sọ pé kóun tún ra material tó máa dẹ̀ tún fi ṣe fún ìlú nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀. Ṣé o máa ń mutí? Wọ́n máa ń mutí. Ṣé iná máa ń mutí? Rárá sà. Kí lẹ máa ń mu? Any soft drink ṣáá ni máa ń bọ̀, mi ò rí ní ìmọ̀ drink bẹ́ẹ̀ lọ. Wọ́n máa ń ṣe fàájì fún yín. Hòtẹ́ẹ̀lì wo lọkọ yín ní? Hòtẹ́ẹ̀lì wo lọkọ yín ní? Wọ́n ní hòtẹ́ẹ̀lì sí Sango Ọ̀tà. Àti síbo? Ìyẹn nìkan náà ni. Mi ò dẹ̀ débẹ̀ rí torí pé mo ní ìyálé. So wọn àti ìyálé yẹn lọ́jọ́ wà ní Èkó. Ṣé nígbà tẹ́ mọ̀ ni ó ní hòtẹ́ẹ̀lì? No, ó ti ní kí ìgbà tiẹ̀ tó pàdé. Ó ti ní ká tó pàdé. Ó ti ní ká tó pàdé. Kí lórúkọ tẹ́ ẹ̀? The Prime. The Prime ní Sango Ọ̀tà. Bẹ́ẹ̀. Apá àgbo nìyẹn wà. Àwọn náà máa sọ mi ò mọ̀ torí mi ò use mọ gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ọlọ́bẹ̀ yẹn. Mọ́tò. Kọ́kọ́ lọ Islander kan nígbà tá a máa pàdé láti ìgbà tí kí ìmàtẹ́ tó pàdé ló ti ń lo Islander yẹn kó tó di project tó wá ra Islander yẹn nínú ọdún yìí. Ọmọ mẹ́rin lẹ ti bí kó ti pẹ́ pàdé? Ọmọ méjì ni mo ti bí kó tó di pé mi àti ẹ̀ pàdé. Ọmọ mẹ́rin lẹ bí fáwọn? Ọmọ méjì ni mo bí fún, mo ná ọmọ ọdún kan àtààbọ̀ lọ́wọ́ báyìí. What I'm telling him. So nígbà tí a sọ báyìí máa ní okay no problem pé so owó yẹn ló máa dá yín dúró báyìí okay no problem tí wọ́n ti rí owó yẹn máa pè yín. Ó ń pè mí every week ó ń pè mí ìgbà mi máa rí kọ̀ọ̀lẹ̀ mi ò ní gbé ìgbà mi máa rí kọ̀ọ̀lẹ̀ mi ní gbé ìgbà mi tó báyìí máa ní ẹ̀gbọ́n mo wà bí kan mi lè bá yín sọ̀rọ̀ máa pè yín later it's because I don't want to discuss on that matter. Nígbà tí mo máa ro bọ́rọ̀ ẹ̀ sí ń lọ bó ṣe ń pè mí yẹn mo wá wò pé ẹni yìí mo gbọ́dọ̀ wá ọgbọ́n tí màá fi stop ẹ̀ because mo ti rí desperation yẹn nínú bó ṣe ń bá mi sọ̀rọ̀ yẹn mo wá ní òkè mo wá pè mo ní ẹ̀gbọ́n ẹ̀kújọ́ mẹ́ta ìpẹ̀lẹ̀ pé owó yẹn náà ni pé ẹni tó tiẹ̀ jẹ mí ní owó pé ẹnìkan jẹ mí 1.5 pé ẹni ò tí fún mi ní owó yẹn ni ò pé táyé kó ti fún mi ń sìn màá ti sẹ́ǹdì owó yẹn sí pé meanwhile ibẹ̀ yẹn o mo gbọ́ information pé wọ́n ti kó VGN àwọn ọlọ́dẹ àdúgbò wọn ti kó síbẹ̀ yẹn o meanwhile I'm just telling him lie mi ò dé ibẹ̀ yẹn
No. All I'm trying to do is to scare him away from that place. So up to this moment, mi ò dẹ̀ fún ní owó, mi ò ṣe anything. So nígbà tí issue wọ́n wá audit wọ́n arrest ìyàwó mi tó wá ń lọ tí àwọn èèyàn wá pè pé anti-kidnapping ni wọ́n ti wá gbé, a máa wọ̀ pé anti-kidnapping tẹ̀ tó wá jẹ́ pé àkáǹtì ni wọ́n audit tí ìsọ̀rọ̀ kidnapping pé kò yẹ kí anti-kidnapping kó wá gbé ẹni tó audit àkáǹtì ẹ̀ wọ́n wá jókòó. Báwo lẹ ṣe gbọ́ pé wọ́n ti wá gbéyàwó yìí? Èmi ni mo drop ẹ̀ lára ọjọ́ yẹn síbi mo drop ẹ̀ sọ́dọ̀ wọn lájẹ́ ọlá pé kó lọ wẹ̀ kó change aṣọ ẹ̀ kó lọ sí ibiṣẹ́ yẹn. So ńgbà tí ó máa fi bí àwọn ọlọ́pàá máa arrest ẹ̀ yẹn àwọn èèyàn pè àwọn tó jẹjọ́ colleagues ní sẹ́ wọ́n pè láti inform gbà dáàdi ọkàn mi wọ́n ti arrest ìyàwó yín o wọ́n gbé wọn lọ sí gbẹ̀bà. That's how I got the information. Mo dẹ̀ pé dáàdi wọn ní ẹnìkan náà ti pè àwọn pé wọ́n ti sọ fáwọn náà. So that's mo wá wò lọ́kàn mi pé kò yẹ kó jẹ́ ọ̀rọ̀ wọ́n ṣe account wọn ṣe account òun ló prompt mi tí mo ronú lọ pé kidnapping mo fi ń pè lórí fóònù mo fi ń pè Adébọ̀wálé Sanni to be sure he not go to that place to execute the job. ní pé tí agbo ẹ̀ ò lọ tí mo á lè tà wá pé ọ̀rẹ́ mi ẹ̀ kẹ̀gbẹ́ nípa wọ́n pé mo máa ń pè ẹ̀gbọ́n yẹn pé agbo ẹ̀ ò lọ pé kí ló ń ṣẹlẹ̀ pé mo rí lì ní láti bẹ́gbẹ́ yẹn sọ̀rọ̀. owó yẹn fún Sunday Igboho yẹn kò pé Sunday Igboho ó wá ń dà wọ́n rígbòrígbò kò bá wọn ṣiṣẹ́ yẹn bó ṣe fẹ́ létà ló ṣe wá introduce àwọn boys tó bá wọn lọ ṣiṣẹ́ àbúrò family ìyàwó òun tó wá láti Amẹ́ríkà tó ṣe wedding ẹ̀ fọ́mọ ní Divine Favour hall along Ìwòrò lálákíá Ìwòrò ní hall yẹn wà pé àwọn boys ló ṣe wà báwọn ṣe pé ìwòrò pé 10 million naira ni wọ́n gbà pé iṣẹ́ yẹn wọ́n ṣiṣẹ́ yẹn gan pé iṣẹ́ yẹn dẹ̀ neat gan pé even nínú gúrùpù àwọn tó ń ṣiṣẹ́ yẹn pé mopo wà ń bẹ̀ pé ọlọ́pàá méjì ló wà ń bẹ̀ pé táwọn bọ́ọ̀jà bá lẹ̀fẹ́ ṣiṣẹ́ wọn bọ́ ṣe wà yẹn wọ́n máa lọ sínú hòtẹ́ẹ̀ yẹn ni pé inú owó ẹ̀ náà ti máa lọ sínú hòtẹ́ẹ̀ yẹn pé and then pé tọ́ bá dẹ̀ ti lọ sínú hòtẹ́ẹ̀ yẹn pé tọ́ bá fẹ́ lọ mú wúmà yẹn gan pé wúmà yẹn gan kó wà láàrin èrò ó pọ̀ bó ní kíní kan tó máa gbé kọ́rùn pé tọ́ bá ti gbé nǹkan yẹn kọ́rùn gbogbo àwọn tó wà ní premises yẹn wọ́n máa sùn lọ ní sọ̀rọ̀ mi yé yín báyìí náà nígbà tó wá sọ gbọ́ rẹ fún mi wọ́n á ní okay if that be the case no problem but ọ̀rọ̀ owó tẹ́ sọ yìí èmi ò ní 200,000 èmi ní owó yẹn lọ́wọ́ but it's because I don't want to give him the money I don't want him to execute the job anymore ọkàn tèmi ti kúrò lórí nǹkan yẹn now nígbà tí ohun wa tó wá ta wá ṣe tán bẹ̀ ní fún ní owó mọ́tò náà kọ́tọ̀ dípà ṣe tán nígbàtà ń bọ̀ wọ́n á ní ọ̀ṣẹ́ pé àwọn yẹn lórí fóòn kò jẹ́ kẹ́ ní explain side fún ọ pé mi ò ní owó tó ń béèrè yìí òun ló wá fi pé èèyàn lórí fóòn ó wá pẹ nìkan lórí fóòn wọ́n jọ sọ̀rọ̀ pé ṣé o mọ̀ pé iṣẹ́ mi náà ni àjọṣepọ̀ ní bàjẹ́ àjọ ṣiṣẹ́ ti pẹ́ so wọ́n jọ sọ̀rọ̀ so wá ẹni náà wà pé kó bẹ́ẹ̀mì náà sọ̀rọ̀ ló wá gbé fóònù fún mi nǹkan tẹ́ni yẹn ń sọ lórí fóònù kò kílẹ̀ sí bọ́ mo gbọ́ intonation pé ẹni tó ń sọ̀rọ̀ yẹn Yorùbá ni ẹni tó ń sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ mi yẹn ń sìn so ohun tí mo gbọ́ ni pé kí n kó owó yẹn àti fọ́tò fún òun yẹn Adébọ̀wálé Sanni máa ní kí mo ti gbọ́ fọ́tò yẹn wà lórí fóònù mi àṣàdá dì fọ́tò ìyá yẹn níbi tó ti bọ́ pẹ̀lú fọ́tò tí mo mú lórí fún ìyàwó mi ó wà lọ́wọ́ mi àṣàdá dì but mo fi hàn wá ní pé ká print ẹ̀ lọ́mú ní kẹ́kẹ́ lẹ́yìn fi mú fọ́tò yẹn lórí fún ìyàwó ní tí mo fi mú ni pé mo ti mú fọ́tò yẹn up front kó tó di pé gbogbo àmátà yẹn ó arise nígbà tí èmi dẹ́ máa mí ìjẹ́ tí mo ti. kí ló kọ yín? orúkọ mi ni Larry Adébáyọ̀. ṣe Larry náà sọ Larry, yes, Larry Adébáyọ̀. ọmọ bo ni? Ọ̀ṣun State. níbo ni lọ́sùn? Iléṣà. ẹ̀tọ́ ọmọ ọdún mélòó? 46 years. mo lẹ́ ń gbé? Ijebu Ode.
níbo ní Ijebu Ode. Ó lè pa. Láti ṣe kidnapping ẹ̀ ò ní fún wọn ní fọ́tò àti fọ́tò. Mi ò fún ní fọ́tò sà. Mi ò fún. I never give him photo mi ìdẹ̀ fún ní owó. Statement mo sọ fún ẹni sìn. Mi ò sọ fún mo fún photo. Mi ò fún photo, mi ò dẹ̀ fún ní owó. He requested for money. Ó dẹ̀ ní kí n bẹ́ẹ̀ kan sọ lórí fóònù. Mo dẹ̀ bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ ẹ ní kí n kó yẹn fún. I have the money but I didn't give. For God say mi fún. Mi ìdẹ̀ fún ní photo yẹn. Sọ níbo lẹ fẹ́ kí ẹjọ́ ìjálẹ̀ sí lọ fẹ́ kí ìjọba ṣe. Well, wà láwì nǹkan tí màá sọ fún ìjọba ni pé nínú ohun tó ṣẹlẹ̀ nípa Ajayi Smith yẹn ọkọ̀ woman yẹn gangan mi ò mọ kankan pa ẹ̀ and pé mo pè I didn't deny pé mo pè kọ́ wá kidnap tó ń sọ pé wọ́n fìyà jẹ kan kidnap mi sọ pé àjọsọ we discuss that together ṣẹgẹ́ point mi sìn so nǹkan tí màá sọ fún ìjọba ni pé they should just kàn wò pé èṣù ló wọ mind ní moment which I change my mind nígbà tí yàwó mi pariwo lórí fún mo bá yàwó mi sọ. Nígbà tẹ́ mọ̀ ń sí afurasí ajínigbé ọ̀rẹ́ yẹn ẹ ò ṣe sọ̀rọ̀ ẹ̀ fáwọn agbófinró. ní yíyá yẹn nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi sí. bí a torí kẹ́yìn náà lè rí lò lọ́jọ́ iwájú. rárá sà nígbà tí wọ́n sọ̀rọ̀ yẹn fún mi nígbà yẹn sà mi ò tí ì confam until ìgbà tí mo pè padà ń yíyá ẹ̀ tóun wá ń sọ fún mi ṣe mọ̀ pé ọ̀tọ̀ ni ó dàbí ẹni yìí nǹkan báyìí ló ń ṣe o èmi ò dẹ̀ tí confam until nígbà tí mo pè just of recent ní ọdún yìí tàjọ ń discuss nǹkan yẹn. Ibo lẹ ti rí lẹ́tà tí àwọn lọ́ọ̀yà àbí lọ́ọ̀yà yẹn wá sáyẹ̀nsì tí wọ́n fẹ́ fi dàtàtì owó tó àlàkàtì sí àkàǹtì ẹ̀wò ni. Kò sí lẹ́tà kankan nígbà tí wọ́n wá sọ́dọ̀ mi ń bí my lawyer only told me pé mo máa ní ìdòwò at least àwọn ọmọ ibi tọ́rọ̀ sì ń lọ àwọn ọmọ mi at least wọ́n máa ní ìdòwò school àwọn ọmọdé lọ́wọ́ pé the only way kò sí ẹ̀fẹ̀ tó lè fún mi lówó ń ta èmi náà ni mo lè get me my letter headed mo lè fún aládrẹ́sì mo lè draft letter headed mi fún so and they brought it to me mo lè sign. Mo lè ti sign. I signed it. What I did that day mo mọ̀ fún lọ́kàn àmì pé my bank will not honor it because normally tí n bá fẹ́ travel báyìí mo máa sọ fún pé mo travel nǹkan báyìí ni ẹ lè ṣe o tí mi bá sí around o so I didn't give any information. Àwọn àkáǹtì méjì tí wọ́n ní ẹni tí wọ́n bá àwọn owó tùbùtùbù nínú ẹ̀ nínú àwọn orísun owó yẹn wọ́n nídìí iṣẹ́ ìjínigbé. No. kọ́kọ́ lọ islander kan nígbà tá a máa pàdé láti ìgbà tí bí ìmàtẹ tó pàdé ló ti ń lo islander yẹn kó tó di project tó wá ra islander yẹn mí nínú ọdún. Ọmọ mẹ́rin lẹ ti bí kó di pẹ́ pàdé. Ọmọ méjì ni mo ti bí kó tó di pé màá tiẹ̀ pàdé. Ọmọ mẹ́rin lẹ bí fáwọn. Ọmọ méjì ni mo bí fún mo ná ọmọ ọdún kan àtààbọ̀ lọ́wọ́ bá. Hòtẹ́ẹ̀lì ra mọ́tò fún iṣẹ́ ọ̀lẹ́ṣẹ̀. Mo ti bẹ̀rẹ̀ sí rìnrìn àjò láti 1995 ìrìnàjò láti travel lọ sí lóyìnbó. The first country. iṣẹ́ wo lẹ́ ń ṣe tẹ́ fi travel lọ sí lóyìnbó. Mo iṣẹ́ as circulation assistant lókè Ìpàdé express. Then mo iṣẹ́ pẹ̀lú Dúródolú Nigeria Enterprises ní Ilé-Ifẹ̀ as sales clerk nígbà yẹn. So and mo dẹ̀ ti hawk hero service selling different kind of things. Ìgbàlẹ̀ kọ́ hòtẹ́ẹ̀lì mi. I have been in my hotel 2013 and I finished 2014. Iṣẹ́ wo lẹ́ ṣe tẹ́ fi rówó kọ. Like I said, I'm a traveler. What I do tí bá travel, nígbà tí mo kọ́kọ́ travel kọ́ta pọ̀ ṣe ni pé nígbà tí mo kọ́ lọ sí Libya iṣẹ́ painting ni mo ń ṣe torí painter ni bàbá mi iṣẹ́ painting ni mo ń ṣe. Nígbà tí mo kúrò ní Libya tí mo wá sí Nigeria, then I have the opportunity to travel to China. That was then tí Ọbásanjọ́ ṣẹ̀ṣẹ̀ introduce mobile phones in Nigeria. I'm the one of the set of people tó fi container tó fi ru mobile phone wọ computer village ní Ìkẹjà pẹ̀lú laptop Sagem àwọn fóònù Sagem àwọn ní àwọn Motorola ńláńlá one of the first set of people tó kó wá and after then we change to Nokia battery flying us
So I've been doing importing business which tó máa fún mi ní opportunity láti travel láti mọ a lot of places. Ṣé ẹ níwèé àṣẹ ìjọba fún okòwò tẹ́ ń ṣe? I register my business with government. And up to this moment, I'm still into importation of goods and consumable items, trucks, and even cars. Màṣá ló ń parọ́ nínú ẹ̀yin àti ọ̀rẹ́ yín, òun sọ pé ẹ̀yin lẹ pé òun lẹ sọ̀rọ̀ nípa ìjínigbé lẹ sọ ọ̀rọ̀ ẹ̀tẹ́ ti ṣe, ẹ̀yin sọ pé òun ni èwo la fẹ́ gbàgbọ́ náà. Nígbà tí ẹ tà láti understand mi, nígbà tẹ́mi pè tí mo bá sọ̀rọ̀ pé iṣẹ́ kan wà pé kán fìyà jẹ wọ́n tàbí kán kidnap ló ń sọ pé kidnap ló máa bẹ́tà. So we never even discuss bóyá owó bóyá wọ́n máa gbó lọ́wọ́ wọn àbí wọ́n máa ṣe nǹkan kan, we never discuss that. So báà ní ẹ̀ṣẹ̀ rí. Ṣùgbọ́n tẹ́ ò bá ní lọ́kàn láti ṣe kidnapping yẹn ò ní fún wọn ní fọ́tò àti fọ́tò. Mi ò fún ní fọ́tò sà, mi ò fún. Ní mo fún ni wá sẹ́nu ọ̀nà ọ̀bẹ tí mo kó dọ́kúmẹ̀ntì fún tí mo dẹ̀ padà sábẹ́ igi. But it's like they didn't know I'm the husband. Kí lẹ mọ̀ nípa ikú ọ̀gá ilé iṣẹ́ yẹn ní ọdún méjì sẹ́yìn? Mi ò mọ ẹni tá à ń sọ ẹ̀bí dúdú ní àbí pupa ni. It was ọjọ́ tí mo gba fọ́tò tí mo mú fọ́tò ẹ̀ lórí fóònù ẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ ń mọ̀ tó ń ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi which is just of recent. Lòun ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi pé ọ̀gá òun lélẹ̀, ìyàwó ẹ̀ lélẹ̀, ọmọ ẹ̀ lélẹ̀. I know nothing. Ọ̀rẹ́ yìí sọ pé ẹ sọ fún un pé ẹ̀yin lẹ ṣiṣẹ́ gbígbé ọ̀gá ilé iṣẹ́ yẹn àti pé ìdílé ìfipá ni pé torí wọ́n gbówó ìtúsílẹ̀ wá wọ́n fọ̀rọ̀ ọlọ́pàá. Ṣé lóòótọ́ lẹ sọ bẹ́ẹ̀ fọ́rọ̀ yẹn? Irọ́ mi ò sọ something mi ò sọ àjọ discuss gbogbo nǹkan ló ń gbà báyìí. Ní tí mo ṣàlàyé fún ni pé. Àdéhùn wo lẹ ṣe ní orí ti ìyàwó ọ̀gá ilé iṣẹ́ yẹn tí wọ́n fẹ́ gbígbé àdéhùn lẹ́jọ́ ṣe pẹ̀lú ọ̀rẹ́ yín? Báwo la ṣe ṣàdéhùn owó yàtọ̀ sówó? Sọ̀rọ̀ owó àti sọ̀rọ̀ owó mobilization yẹn ló ń béèrè lọ́wọ́ mi tí mi ò dẹ̀ fún pẹ̀lú fọ́tò mi ò fún up to this moment. Even lọ́jọ́ tí èmi ti bóun sọ yẹn tí mo ti báyàwó sọ yẹn tí mo ti sọ ọmọ ẹgbẹ́ tó bá gbọ́gbọ́n tẹ̀ kí náà pẹ̀ gan àwọn yẹn tó ti pariwo yẹn tó yẹn ti delete picture yẹn. Even àwọn ọlọ́pàá ò rí picture yẹn lórí fóònù mi. Èmi ni mo sọ fún wọn pé mo gbà á pé mo mú fóònù yẹn lórí fóònù, mo mú fún fọ́tò yẹn lórí fóònù yẹn. Ẹ sọ pé lóòótọ́ ni ó wà lọ́kàn yín láti fìyà jẹ wọ́n nílé iṣẹ́ yẹn nítorí pé wọ́n dáyàwó yín dúró tàbí wọ́n kó àwọn míì wá ṣiṣẹ́. Báwo ni ẹ ṣe ronú kan ìjìyà pé ok iṣẹ́ nìkan jí gbé iṣẹ́ nìkan jí wọn gbé? Ṣé rí tẹ́fí wá pé ọ̀rẹ́ yín? Nígbà tẹ́mi bóun sọ̀rọ̀ yẹn tí mo pe Adébọ̀wálé Sanni ó jẹ́ pé mi pé wọ́n máa jí wọn gbé ni. Èmi kọ́ ní ṣé wọ́n lè nà wọ́n ni tó kọ̀ dẹ́rù bà wọ́n ó ní wọ́n máa jí wọn gbé ni. Pé àmì most cases tí wọ́n bá fi wọ́n sílẹ̀ gan pàápàá tí wọ́n bá padà dé tí wọ́n máa ń wà di o pé àwọn boys yẹn lè kú ní ojú wọn o. Sọ̀rọ̀ mi yẹn báyìí sà so nǹkan tó ṣẹlẹ̀ láyé àárín yẹn. Ẹ má bínú sà. Yes sir. Nígbà tẹ́ mọ̀ ìyàwó yín láti bí ọdún 5 sẹ́yìn ẹ ṣe get to know your wife then lẹ́yìn bí ọdún kan lè tó bẹ̀rẹ̀ sí máa fẹ́ra yín. Nígbà tí kú àti kidnap ọ̀gá wọn tó jẹ́ Mr. Smith yẹn ṣẹlẹ̀ ìyẹn bí ọdún 2 sẹ́yìn báyìí kó tó dín pé ọ̀gá wọn yẹn kó tó dín pé wọ́n jí wọn gbé sà ṣé ẹ̀ ń suspect bóyá ìyàwó yín bóyá ó ní. Tó ju ọmọ Owo Ajínigbé àbòwò tó mi ò gbéṣẹ́ bẹ́ẹ̀ rí mi ò ṣe rí I've never mi ò try ẹ̀ ní life mi ò ṣe rí mi ò ṣe rí ogún.